بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى. الحمد لله علام الغيوب الذي خلق وهدى ووفق عباده الصالحين، والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحابه وتابعين له بالإحسان إلى يوم الدين. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó ní ìmọ̀ lọ́dọ̀ tí sì máa ń fún àwọn tó bá wù ú nínú àwọn ẹrú rẹ̀ ní ìmọ̀. Ọba yìí ló mọ gbogbo tó pamọ́. Ọba yìí náà lọ́ba tí ó dá gbogbo wa, òun ló sì fi wá mọ̀nà sínú Islam. Àwa bẹ̀ lọ́wọ́ ọba Allah kọ́lọ́wọ́ ọba náà kọ́ mọ́ mu wa kó nínú ẹ̀sìn Islam náà. Gbogbo àwọn tí ò tí ì rí ìmọ̀lẹ̀ Islam kọ́lọ́wọ́ jáwọn náà rí. Ìtàn pé ní ìmọ̀lẹ̀ Islam òun náà ni Islam téèyàn ń ṣe pẹ̀lú súnnà. Gbogbo àwọn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí tí wọ́n fi súnnà nábì ilẹ̀, Islam náà làwọn náà láwọn ń ṣe. Abẹ́lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́ mọ́sàbá wa sàlékún ìmọ̀nà fún wọn, kó sàlékún ìmọ̀nà tiwa náà. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá wọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. Èyí tá a fẹ́ fi báni sọ̀rọ̀ lẹ́ni òun náà ni tafsiru surati al-Alaq. Suratu al-Alaq òun náà la fẹ́ tú. Kí ni Ọlọ́run ọba aláǹbá wa sọ nínú suratu al-Alaq? Kí a sí al-Qur'ani wa, àwọn tàbá sí ní lérí fóònù ká sí fóònù wa. Suratu al-Alaq makiyyatun, ọ̀kan nínú àwọn súrọ̀ ni tí Ọlọ́run ọba Allah tó sọ̀kalẹ̀. Makka ni Ọlọ́run ọba sọ̀kalẹ̀ sí. Suratu al-Alaq awwalu suratin unzilat ala Muhammadin sallallahu alaihi wasallam. Òun ni àkọ́kọ́ súrọ̀ tí wọ́n kọ́kọ́ sọ̀kalẹ̀ fún Ànábì nígbà tí a gbé dìde lójíṣẹ́. Wa awwalu ma nazala 5 ayatin min awwaliha ila ma lam ya'lam. Aya 5 péré ló sọ̀kalẹ̀ níbẹ̀ lálàkọ́kọ́. Ipe àkọ́kọ́ súrà tí ó sọ̀kalẹ̀ Suratul Alaq ni. Nínú Suratul Alaq yẹn aya 5 òun ló sọ̀kalẹ̀ lákọ̀ọ́kọ́. Létà ni gbogbo àwọn aya tó kù padà wá sọ̀kalẹ̀. Ọlọ́run Allah subhanahu wa ta'ala ó dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ó wá fẹ́ gbé dìde lójíṣẹ́. Ó wá rán Jibril sí. Jibril ó wá ka aya 5 yìí fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú suratu al-Alaq. A'udhu billahi minash shaitani rajim. Ọlọ́run bá ní a'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Iqra bismi rabbikal ladhi khalaq khalaqal insana min 'alaq اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. آية ما نتموكاية أولا كوكو آية كوكو سوكالي نينو سورة العلق. كان رسول الله صلى الله عليه وسلم يرى أهل مكة يعبدون الأصنام. nígbàtí Ànábì ti pé ọmọ 40 ọdún 40 years ni Ọlọ́run Ọba Allah
ló wá gbé dìde láti rán sí gbogbo ayé kó tó dàsìkò yìí Ànábì ń bẹ nílùú Mákà òun náà ń bá wọn ṣẹ̀mí ní Mákà wa kana yakrahu fi nafsihi ibadat al-asnam wa yakrahu al-mushrikin Ànábì kórìíra òrìṣà àti gbogbo àwọn tí wọ́n ń bọ òrìṣà láyé tí gbé dìde lójíṣẹ́ wa ma yaf'aluna min al-fawahish Ànábì sì kórìíra gbogbo àwọn nǹkan bàjẹ́ àwọn iṣẹ́ bàjẹ́ tí wọ́n máa ń ṣe irú àwọn iṣẹ́ bàjẹ́ òun náà ní ká mutí àmukẹ́rí èèyàn máa wúwo kúrò káàkiri ojú náà títì ká máa yáwó ilé ká máa ṣe ṣìnà ká máa dẹ̀jẹ́lẹ̀ ká máa pa ẹ̀mí ẹni tí kò ṣẹ̀ ká máa ta tẹ́tẹ́ gbogbo aburú yìí ni wọ́n ń ṣe Ànábì kórìíra ẹ̀ Ànábì máa wá kúrò ní àárín ìlú yóò wá lọ sí inú àpáta àpáta náà wọ́n pè ní Hira gáàrù ó ní àpáta gáàrù Hira ayé jábàlú Hira àpáta yìí ń bẹ lẹ́yìn Mákà Ànábì ó sápamọ́ sí inú àpáta nínú bòjì tó wà ń bẹ yóò máa wá ronú nípa Ọlọ́run nítorí pé min baqaya dini nabiyillahi Ibrahim alayhi salatu wassalam yata'abbadu bi baqaya dini nabiyillahi Ibrahim àwọn ẹ̀sìn Ànábì Ibrahim ẹ̀sìn tá Ànábì Ibrahim wá sẹ́wọ̀n pé Islam Ànábì Ibrahim ti ṣàlàyé pé Ọlọ́run ọba Allah nìkan lẹ máa sìn Kaaba yìí sì ní ilé rẹ̀ ní ẹ̀ mọ̀ ọ̀rọ̀ kiri káàrẹ̀ àwọn ẹ̀sìn tó ṣẹ́kù yẹn Ànábì a máa ṣe Ànábì a máa ronú nípa ọ̀rọ̀ tí wọ́n lé Ànábì Ibrahim sọ kí lọ́rọ̀ tí Ànábì Ibrahim sọ sílé ayé òun náà ni pé kálukú ọmọ sìn Ọlọ́run ọba ẹyọ kan Ànábì kórìíra àwọn tó ń ṣẹbọ àtẹ̀bọ tí wọ́n ń sìn òdìsánná Muhammad sallam tó bá ti dàárọ̀ tó bá ti jí ìyàwó rẹ̀ Khadijatu bintu Khuwaylid radiyallahu anha ọlọ́mọba ayọ́nu sí yánà yóò ti dáná fún Ànábì ó gbóúnjẹ dání yóò gbé wàrà dání yóò gbomi dání Ànábì ó gba inú àpáta tá wí lọ yóò máa lọ lè ronú nípa Ọlọ́run àti gbogbo àwọn kan tọ́lọ́run dá pípẹ́ ọ̀kan náà lọ́lọ́run gbọ́dọ̀ jẹ́ ọwọ́ àdìjọ́ kan Ànábì wà nínú gáàrù Hira ìtawí lọ́ba rí arákùnrin kan tí ń bọ̀ tírú ọ̀sẹ̀ rẹ̀ rí fanazala Jibril ja'ahu malaku Jibril alayhi salam bi surati rajul arákùnrin táwí kìí ṣèyàn màláìka Jibrilu sọ́lọ́n fún màláìka Jibrilu ní agbára kó máa yí padà sí ọmọ ẹ̀dá èèyàn sọmọgbó náà ló yí padà sí ìyá Ànábì wa Isa tí wọ́n máa ń pè ní Jesus ìwọ́n máa ń pè ní Jesus ó ní tí wọ́n máa ń pè bẹ́ẹ̀ tó bá fẹ́ dárúkọ Ànábì Isa kí ló pé Ànábì Isa alayhi salatu wassalam torí òun kọ́ sọ́rọ̀ ẹ̀ báwọn ọ wá sọ pé tí wọ́n máa ń pè ní Jésù ọmọ ní kọ́dà ọ̀rọ̀ yìí kọ́dà Jésù náà sọ ìsọkúsọ ló ń sọ Ànábì Isa ṣe kí ni ọ sọ tí wọ́n máa ń pè ní Jesus àbí tí wọ́n máa ń pè ní Jésù ẹ rí i pé ìyá títí ẹ̀ náà nígbà tí ìyá rẹ̀ wà níbi tí ti ń ṣe ìbáàdà ìjọsìn ẹ rí i pé Jìbìrìlù náà lọ yọ sóun náà tó fi atẹ́gùn sí ní ọrùn ibi ọrùn aṣọ báyìí lọ fi atẹ́gùn sí lọ́ba wọlé atẹ́gùn lọ́wọ́ wọlé lọ́wọ́ lọ́lẹ̀ wọ ara rẹ̀ lọ́wọ́ di ẹ̀dá Ọlọ́run atẹ́gùn di ẹ̀dá Ọlọ́run ó sì lóyún pẹ̀lú àṣẹ Ọlọ́run òun náà yí padà ní níjọ́ náà ó yí padà ó di ẹ̀dá adépé màláíkà máa ń yíra padà di ẹ̀dá yọ́wádà gẹ́gẹ́ bí ọkùnrin kìí sì ṣe ọkùnrin wọ́n ní bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bá Ànábì ṣe rí arákùnrin yìí ló bá dúró wájú Ànábì náà ọyọ̀rùn jáde kúrò nínú àpáta wọ́n wájọ dúró lẹ́gbẹ̀ẹ́ àpáta ó dúró tì Ànábì náà rí òun náà rà Ànábì
faqala iqra ọwọ́ sọ fún anabi pé ọyá ká máa ká faqultu anabi sallallahu ní ma ana biqari anabi ní èmi ọ̀ma ká èmi ọ̀ma kankan ká sẹ́ẹ̀sì mà pé ìran àwọn Lárúbáwá la yaqra'un wa la yaktubun wọn ò lè kọ́ wọn ò sì lè kà anabi lè mi ọ̀ma kankan ká qala فأخذني فغطني حتى بلغ من الجهد ثم أرسلني Ànábì ní màláíkà Jibril ló bá fà mí mára ó fà mí mára bí kéèyàn fi àyà kéèyàn fi gbáyàn ó fà àyà Ànábì ó fi gbára rẹ̀ ó di Ànábì mú ó hó di bẹ́ẹ̀ ó di mú bẹ́ẹ̀ Ànábì ní bó ṣe di wọn mú apá ti pin òun lágbára kankan tó ń lè fi bọ́ fa'arsalani lọ́ba tó ju òun lẹ̀ padà lòun bá tún dó pọn faqala lọ́ba tún ikra ọ̀yá bá ka faqultu Ànábì ní ma ana biqari èmi ò mọ tí mo fẹ́ ka èmi ò mọ kankan ka faqattani thaniya lọ́ba tún dì mí mara padà ẹlẹ́ẹ̀kejì hatta balaga minni aljahad títí tí apá mi fi pin tí n lágbára kankan mọ́ thumma arsalani lọ́ba tó jù mí lẹ̀ faqala lọ́ba tó sọ fún mi pé iqra àníkọ́ka máa ka nǹkan Ànábì ní faqultu ma ana biqari alẹ́ mi ò mọ̀ kankan ká faqattani thalitha ó tún wà mí mara lẹ́lẹ́kẹta hatta balaga min al-jahad títí tí ipá mi fi pin tí n fi lágbára kankan mọ́ thumma arsalani faqala bó ṣe jù mí lẹ̀ báyìí lọ́ba ní ikra bismi rabbika alladhi khalaq ọ̀yá máa kà lẹ́ni tí ń wá ìrànlọ́wọ́ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba tó dá gbogbo nǹkan bí ṣe wọ́n ń kà Ànábì náà wọ́n ń kà tẹ̀lé ikra bismi rabbika alladhi khalaq máa kà pẹ̀lú ẹni tí ń wá ìrànlọ́wọ́ pẹ̀lú Ọlọ́run ọba tó dá gbogbo nǹkan ó wá kà bẹ́ẹ̀ títí tó fi dé allama al-insana ma lam ya'lam nígbà tó wá kà tán ọba disapia ní bá ń bá tiẹ̀ lọ Ànábì ní lòun bá mú eré irú àbàmì ẹ̀dá òlélẹ̀ Ànábì ní faraja'a rasulullah sallallahu alaihi wasallam murtajifa Ànábì bá mú eré Ànábì bá gbalé lọ murtajifa lẹ́ni tí ń gbọ̀n tartajifu bawadiru gbogbo erékèrékè ara rẹ̀ wá ń gbọ̀n ẹsẹ̀ ń gbọ̀n ọwọ́ ń gbọ̀n ọkàn ń gbọ̀n ojú ń gbọ̀n ẹnu ń gbọ̀n gbogbo ẹ̀ wá ń gbọ̀n látara ẹ̀rù tó bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam títí tá Ànábì fi ṣe kíni títí Ànábì fi délé Ànábì ń délé báyìí Ànábì ní zammiluni ẹ̀dá sọ́bùmí òtútù ti mú fazammaluhu ẹ bá dasọ́bù àwọn olódasọ́bù ìyàwó dáadáa ọlọ́mọsá fún wa ní ìyàwó dáadáa ọlọ́mọsá fún ní ọlọ́run kọ́ wọlé àánú ẹ̀ kọ́mọsá yìí tún àwọn ìyàwó wa ṣe ẹlòmíì ti fẹ́ ó ti fẹ́ ná ó ti kàdánwò àdúrà lókun àbí torí kò gbọ́rọ̀ lójoojúmọ́ ẹjọ́ àdúrà lókun tó ọmọ wá ṣe kẹsí pọ́ kọ́ lẹ́ o àdúrà lókun ṣe kíni lọ́mọ ṣe. ìyàwó Khadija wọ́n daṣọ bo Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam nígbà wọ́n daṣọ bo tán kọ̀pẹ́ làdẹ́bí bá ṣe aṣọ kó lérí fadhahaba anhu ar-ra' ara rẹ̀ wá balẹ̀ kí ló wá ṣẹlẹ̀ wọ́n wá sọ fún Khadija pé mo rí abàmì ẹ̀dá kan ó wá ní kí n máa sọ báyìí ipe òun ló jíṣẹ́ látọ̀dọ̀ Ọlọ́run Khadija ó jókòó tí Ànábì ní qad khashitu ala nafsi Ànábì ní ẹ̀rù ń bà mí ṣé èsì pé wá ẹ̀mí mi fẹ́ bọ́ báyìí ṣé èsì pé wáyà mo fẹ́ kú etí mo rí lé ní mi ò rí rẹ̀
فقالت له Khadija kí ni ìyá wa Khadija ń sọ ó ní kalla ó ní aburú ò ní sí ọ bó ṣe ròyìn ẹ̀kọ́ abshiri máa dùn rẹ̀ nú abshiri dínú rẹ̀ máa dùn fa wallah mo fi ọlọ́run ọba búra la yukhzika Allahu abada ọlọ́run ọba aláwọ̀ ní dójú tì ọ́ kò sì ní yẹ̀yẹ́ rẹ̀ eré rẹ̀ ò ní dàrú ò ní yàwó rẹ̀ ò sì ní kú. innaka nítorí pé ìwọ Muhammad latasilu rahim gbogbo okùn ẹbí pátá lọ́ọ́ máa ń so papọ̀ Kùránì ò ti sọ̀kalẹ̀ tánàbí ti ń sokùn ẹbí pọ̀ Khadija wa ń ran létí àwọn sẹ́ẹ̀rì tí máa ń ṣe kíní tí máa ń ṣe ó ṣe jẹ́ pé nígbà gbẹ̀sìn náà ló yẹ kí ìsokùn ẹbí rẹ̀ pọ̀ tún wá lágbára sí àní wọ́n ní wọn ò tí ì mẹ́sìn wa gan tánàbí ti ń ṣe kíní tí ń sokùn ẹbí pọ̀ ó ní ìwọ́tọ̀ máa sokùn ẹbí pọ̀ ẹni máa sokùn ẹbí pọ̀ ọlọ́run èé filẹ̀ ọlọ́run èé dààmú rẹ̀ wàhálà yìí bá o wọ́n tasdiqul haditha èyí sì parọ́ bó ṣe ìkólẹ̀ òdodo lọ́mọ sọ ẹni bá sọ òdodo ọlọ́run ò ní dàá láàmú wa tahmilul kalla gbogbo àwọn èèyàn tí wọ́n bá rí nǹkan kan ṣe tí wọ́n lágbára láti ṣe nǹkan kan nínú sẹ̀mí wọn ìwọ lọ́wọ́ máa ń ràn wọ́n lọ́wọ́ tán fi máa ń rí ṣe kí ni wọ́n ń ṣe ànábìyà ní ọ̀dà àrùn ọlọ́wọ́ lérí ẹ̀ èwo ni wọ́n ṣe tí pákún ọtọ́ lágbára mọ́ á sọ̀pọ̀tì ẹ̀ lérí ẹ̀ wa tahmilul kalla wa tuqri ad-dayfa wa tuqri ad-da'ifa ó sì máa ń pàlejò lé wọ́n máa ń gbàlejò gbogbo àwọn tó bá sì jẹ́ ọ̀lẹ eré ànábì wọ́n máa ń kún wọn lápá wa tu'inu ala nawa'ibi al-haqq gbogbo àdánwò tí máa bá àwọn èèyàn láyé tí wọ́n bá ti rí ìwà ànábì àwọn aládánwò náà wọ́n gbà pé àdánwò náà ti lọ nítorí pé òní fi wọ́n lẹ̀ láì ràn lọ́wọ́ wọ́n tó wọ́n ń ṣe dáadáa sáwọn ọmọ ànábì Adam tó jẹ́ pé dáadáa ló ń ṣe lérí ilẹ̀ irinṣẹ́ rẹ ni ọ́ aburú kí ọlọ́run máa fi ń ṣẹ̀san oore fọkàn rẹ balẹ̀ ta ní fọkàn rẹ balẹ̀ ìjàmá ìyàwó rẹ tí wọ́n náà ń fi ọkàn ọkọ rẹ balẹ̀ kálukú náà máa rò wípé tọ́ kọ́dà láàárọ̀ yìí ká tó wálé kọ́ ajàdíẹ̀ yóò dá kálẹ̀ túbọ̀ lọ́dọ̀ ọlọ́run bọ́kọ bá ti ń bá stress bọ̀ tí ń bá wàhálà bọ̀ kí ni ìyàwó dáadáa ó ṣe tó bá ti dé bó ní sẹ́ padà wá rówó sùn ẹgbà ó ní àwọn ọ̀sán o àní wọ́n padà sán wọ́n bá yín fi pamọ́ ni èmi náà ti dọ́gbọ́n kékeré kan bí oúnjẹ ti délẹ̀ àmọ́ ìyàwó tí ọlọ́run fi sàdáwò àní mo ti ní kẹ́ fi sẹ́yìn ẹlẹ̀ èmi wàá mọ̀rin tẹ́rin ẹ̀ kàn rìn rábàdàbà káàkiri ṣé nígbà tẹ́ ẹ̀ wá gbó ṣe ẹ̀ wá ní àbáyọ mi tẹ́ fẹ́ ẹ̀ wá mọ̀ bí mi tẹ́ kẹ́ gbá lọ. ọlọ́run mọ̀jẹ̀ á sí ikó àwọn kan wọ́n ní iná àwọn bàbá wa kan wọ́n ní mo kò ó bàrà mo yà á pẹ̀kí àbí wọn náà sọ mo kò ó pẹ̀kí mo yà á bàrà wọ́n lẹ́yìn òkú dáadáa rẹ̀ bẹ́ẹ̀ bá kó o kò síbi dáyà sí obìnrin ní jẹ́bẹ̀ ó ti gbé tiẹ̀ nù jàmá ọmọ wa máa ṣe kínní wáyé ìlóhùn náà ọmọ ṣe wá sí fún ọmọ pèsè àkèsí ọmọ sàmójúkò fún oníjẹlẹjọ ọba tí ń rojọ́ púpọ̀ ọyẹ o lè rí túnṣe gbogbo tó bá ti rí náà lọ́mọ sí kínní ìlọ́mọ sọ àìrọ ọba ní oṣù márùn yóò ṣe mẹ́ta ọba tó dìgbà mí yóò tún padà sí méjì tí tó ṣẹ́kù. ìyá wa Khadija radiyallahu anha wọ́n ní yí ànábì pé fọkàn rẹ balẹ̀ kò sí wàhálà ìyá wa Khadija wa mú lọ sí ọ̀dọ̀ Waraqat bin Nawfal tó jẹ́ bí ọ̀nkù fóun òun jẹ́ èèyàn tí ò bá wọn ṣẹbọ òun sì wà lérí ẹ̀sìn ànábì Ìsá òun lọ́wọ́ sọ fún Khadija pé ìtọ́kọ̀ rẹ lóun rí gbogbo àwọn ànábì Ọlọ́run tó bá fẹ́ gbé dìde gẹ́gẹ́ bá a ṣe kà nínú àwọn tírà tí wọ́n sọ kalẹ̀ irú tí máa ń yọ sí wọn náà ni ọkọ rẹ fẹ́ jẹ́ èèyàn ńlá láyé tọ́lọ́run fẹ́ rán sí gbogbo ayé ni mo sì ti wá dàgbà àmọ́ tọ́lọ́run bá ní kẹ́mi mi ó sẹ́kù bí iṣẹ́ náà bá bẹ̀rẹ̀ èmi náà wà nù ẹni tí ó kọ́kọ́ gba Islam tí yín sì ṣe kíni yín kọ́kọ́ wà ní ẹ̀ kọ́kọ́ gbà fún ẹni yìí yín sì máa ṣe kíni yín máa ràn lọ́wọ́ lérí ẹ̀
eléyìí ni sábàbù nuzul ìtàn tó so mọ́ suratu al-alaq. Allah subhanahu wa ta'ala ó bá wá sọ̀nù al-Qur'an al-Karim ọlọ́wọ́n bá ní iqra bismi rabbikal ladhi khalaqa ọlọ́wọ́n bá ní eré ànábì ká lẹ́ni tí ń wá ràn lọ́wọ́ pẹ̀lú ọlọ́run tó dá gbogbo nǹkan adé pé gbogbo ohun tí wọn náà bá fẹ́ ṣe àfikọ́ ọmọ ní bismillah nínú ìdà téèyàn máa fi bẹ́ àlìjànú nínú ìdà téèyàn máa fi ń kojú èṣù tó lágbára jù bismillah àbí tọ́wọ́ fẹ́ wọ tẹ́lẹ̀ dìkínná ní kò wí lórí àwọn àlìjànú tó wà ń bẹ̀ bismillah ẹ bá wọlé ńkọ́ bisimilahi walajina wa bisimilahi kharajna àwọn àlùjànnú jáde tó bá ti wí nígbà tó wọlé ẹ bá fẹ́ tíráfù ńkọ́ ẹ bá gun nǹkan gùn kí ló fi sẹ́nu bisimilah gbogbo tó bá fẹ́ ṣe pátá má gbàgbé bisimilah ó fẹ́ kéwú náà wọ́n sì bisimilah ọlọ́run ọba ní máa kà pẹ̀lú orúkọ ọlọ́run torí orúkọ ọlọ́run téèyàn bá bẹ ọlọ́run pẹ̀lú rẹ̀ ọlọ́run máa ń gbọ́ ọlọ́run sì máa ń gbà wáyé ìrànlọ́wọ́ pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ń tọ́jú rẹ̀ ọba tó dá gbogbo nǹkan. khalaqal insana min alaqa máa kà pẹ̀lú orúkọ ọlọ́run ọba tó dá gbogbo nǹkan khalaqal insana ọwọ́ padà wá ń sàlàyé lọ wípé ọba yìí náà ló dá àwọn ọmọ èèyàn o min alaqa láti inú ẹ̀jẹ̀ kíkì sórí tọ́ba ti súnmọ́ ìyàwó rẹ̀ tí tọ́ba ti da mọ̀níyù sí la mọ̀níyù yẹn funfun yẹn yóò wá di ẹ̀jẹ̀ kíkì ṣe rí ẹ̀jẹ̀ kíkì yẹn ni wọ́n máa dàgbà díẹ̀díẹ̀ ni wọ́n padà wá di báṣẹ ẹran nínú báṣẹ ẹran yẹn lọ́lọ́run ti wá yọ eegun jáde yóò wá yọ agbárí jáde àtọ́jú tó pé tí ń yí yóò yọ imú jáde yóò yọ etí jáde yóò yọ ẹsẹ̀ jáde gbogbo inú rẹ̀ ọlọ́run wọn rọrùn àwọn páìpù oríṣiríṣi síbẹ̀ èyí tí wọ́n máa gbé tọ̀ lọ èyí tí wọ́n máa gbégbé lọ àwọn ẹ̀jẹ̀ ọmọ lọ lọ́tọ̀ omi ọmọ lọ lọ́tọ̀ kò sì ní dàpọ̀ ẹ̀yọ́ máa yá mi gbogbo àná la mọ̀ pé ànábì Ìsá ò lè ṣe yùn àbí gbogbo àná la mọ̀ bẹ́ẹ̀ torí ẹnìkan ló ṣe tiẹ̀ náà kìí sóun ló ṣe tara títí ẹ̀ máa ṣàlàyé ànábì Ìsá fáwọn ọmọ rẹ o igbe ọ̀kan nínú àwọn ẹ̀dá ọlọ́ni inna masala Ìsá indala kamasali Adam ọlọ́run ẹ má dára yín láàmú ẹ má gbé Ìsá ẹ má gbé kọjá àlà ẹ má gbé kọjá bó ṣe tó kò yàtọ̀ sí Adam lọ́dọ̀ ọlọ́run khalaqahu min turab yẹ̀pẹ̀ lọ́lọ́run ṣe ẹ̀kójọ yẹ̀pẹ̀ ló di bá ṣe rán yẹ̀pẹ̀ ló di ojú ló de tí fà nábì Adam tiẹ̀ kátó wá pé ẹ̀dá kan tá a ti dá tá a wá yọ ẹ̀dá kan nú ẹ̀ tọ́wọ́ yẹ kí ó ṣe yín lè mọ̀ tànábì Adam ó yẹ kó ṣe yín lè mọ̀ ju ti Ìsá lọ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. nídìí bẹ́ẹ̀ àyà kan wà nínú al-Qur'an tí ọlọ́run bá ní fa khalaqna al-alaqata mudghah ọlọ́run bá ní àwa ni a sọ ẹ̀jẹ̀ kíkì di báàsì ẹran báàsì ìjòkólẹ̀ yìí oyè èmi ọ̀mọ tí àfi wá ń sakọ ọlọ́run bá aláàyè sọ fún wa pé káwọ́ òpìlẹ̀ wa ma balu man awwaluhu nutfa ma balu man awwaluhu nutfa wajifatun wa akhiruhu àbọ̀ olórin nígbà tó ronú ọmọ èèyàn oníṣẹ́pẹ̀lẹ́ ó ní ma balu man awwaluhu nutfatun ó ní kí ló fa akọ́ná pẹ̀lú ẹni tó dé pé àtọ̀ ni ó di ẹ̀jẹ̀ di bá ṣẹ́ran wajifatun akhiruhu yafkharu wajifatun akhiruhu yafkharu jífà ó ní tó bá padà yá tó bá lọ ayé tán tó sakọ tán yóò padà wá di òkú mbẹ́ntẹ́ tí ń rùn tí wọ́n máa béèrè pẹ̀lú àkùn ìbò láàbò mọ́ oníkóló adé tó wá ń ṣe fáàrí sọ́lọ́hún àbí tó ń ṣe fáàrí sáwọn ẹ̀dá ọlọ́hún òwò tó ọmọgbà tó kú ọmọgbà tó di òkú mbẹ́ntẹ́ tó gbọ́dọ̀ lo 24 hours sínú ilé káwọn máa fọwọ́ bomú ọlọ́run bá aláàyè rán wa létí ìpìlẹ̀ wa ó ní ọba yìí
òun ló dá ọmọ èèyàn látara ẹ̀jẹ̀ kíkì gbogbo nǹkan míì tí a bá ń pè ní adẹ́dá irọ́ ni o nítorí wọn bá ń sọ nìyẹn. iqra wa rabbukal akram ìrẹ́ ànábì máa kà torí pé ọlọ́wọ́n bá rẹ al-akramu ni kí náà ń pè ní al-akramu al-halimu an jahli ibadi la ya'jalu alayhim bil-uquba ọba onísùúrù náà ń pè ní al-akram ọba onísùúrù ọba tó jẹ́ pé yóò ṣe bígbà tí ọmọ ẹni tí ẹrú rẹ̀ ń ṣe ó sì mà ọkàn panlé ó ń fi ilẹ̀ kọ̀fẹ́ kánjú jẹ́ yàn mo jẹ́ ń pè ní al-akramu ọba ọlọ́run pọ́n gbogbo àyè lẹ́ni tó wá dé pé mo dá ń ṣe lọ́yẹ ká máa jìyà nígbà tí ń ṣe kò sẹ́ni tí ó ṣẹ́kù àmọ́ ọlọ́run ọba ọkàn fi ọlẹ̀ ẹni tó bá wá gbọ́n yóò ti mọ̀ pé ọlọ́run máa ń bọ̀ àmẹ́ni tí ò nílá gáyé ni yóò gbé àwọn tí mú jẹ́ nínú àwọn sálàfù sọ́ọ̀lì nínú àwọn ẹni rí wọ́n ní kọ́dà àwọn gbà míì èyí tó bá ṣẹlẹ̀ sáwọn nínú àdánwò àbí wàhálà àwọn wàá ronú ẹ̀ṣẹ̀ táwọn ti ṣẹ̀ láti 40 years ago ibi sì ṣe pé níjọ́ báyìí tí mo wà ní secondary school tí mo ṣe báyìí sì ṣe pé ẹ̀ṣẹ̀ ẹjọ́ yẹn lọ́lọ́run torí ẹ̀ ń jẹ mí yàlé ní báyìí àmọ́ lọ́wọ́ ọba ó ní al-akramu lòun ọba tí máa ń sàpánlé ọmọ èèyàn ọba tí máa ń ṣe sùúrù lérí láìfi wa máa kà pẹ̀lú orúkọ rẹ̀ ọba tí ń jẹ́ al-akram onífi sàpánlé jùlọ alladhi allama bil qalam ọba yìí lọ́ba tí ó fi ìmọ̀mọ́ kálámù àbí no bá a ṣe máa ń tún mú àtàwọn kékeré nù ó fi ìmọ̀mọ́ gègé mọ́ sọ̀sọ́kúsọ wọn alladhi allama al-insana al-kitabata bil qalam ẹni tí ọlọ́run fi nǹkan mọ̀ àwọn ọmọ èèyàn ní allama al-insana bil qalam ọba tí ó fi bá a ṣe kọ nǹkan tó fi mọ̀ wá pẹ̀lú kálámù kálámù ní irinṣẹ́ ìwọ ni wọ́n fi bó ṣe lo irinṣẹ́ yẹn ìwọ ni wọ́n fi mọ̀ ló ṣe jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀kọ́ education al-ilm wa ta'allum kìí ṣe nǹkan tó kéré nínú àwùjọ Islam kìí ṣe nǹkan tó kéré nínú sẹ̀mí mùsùlùmí ayé àjọkọ̀ sọ̀kalẹ̀ kí ni ń pè wá lọ́bẹ̀ ń pè wá lọ síbi kíni ká lọ lè mà ká lè kọ ká lè kà ọlọ́wọ́n bá aláǹdí ó yé wa pé gbogbo ń tẹ̀ wá ń kọ yẹn èmi ọlọ́run ni mo fi mọ̀ yín alladhi allama al-insana bil qalam ọlọ́run ọba tí ń júwe fún ọ òun náà lọ́ba tí ó fi màmọ́ méèyàn pẹ̀lú kálàm allama al-insana ma lam ya'lam ọba yìí lọ́wọ́ fi mọ̀ méèyàn gbogbo ń tọ́ méèyàn mọ̀ ọlọ́run ló fi mọ̀ á min al-kitabati was-sina'ati wa ghayri dhalik gbogbo téèyàn bá ń kọ́ ọlọ́run ló fi mọ̀ ọ́ ìmọ̀ gbogbo tó bá ń kà ọlọ́run ló fi mọ̀ ọ́ gbogbo tó bá ń ṣe ọlọ́run ló fi mọ̀ ọ́ àwọn afáà ní eléyìí kó gbogbo yín tá a bá ń ṣe sínú ọ̀ ń sọ̀rọ̀ ni yín tó ń sọ yẹn ọlọ́run ló fi mọ̀ ọ́ ọ̀ ń lọ kàn pọ̀ ni yín tó ọlọ́pọ̀ tó fi di yín tó wúlò yẹn ọlọ́run ló fi mọ̀ ọ́ ọ̀ ń kankan ni bí kápẹ́ntà lágbèjúwe bó ṣe ṣe é tu gbogbo ẹ̀ tí wọ́n gbé ta ló kan àga yìí ta ló kan bẹ́ẹ̀dì yìí ta ló fi mọ̀ ọ́ jàmá Allah gbogbo tọ́mọ yẹn bá ti mọ̀ ọlọ́run ló fi mọ̀ àti máa kéwú àti máa wé àti máa ṣẹ́ àti gbogbo nǹkan ọlọ́run lòun fi mọ̀ mànábì Adam kìí sọ mànábì Adam ló dá àmọ́ fún rẹ̀ ááyà yìí ní òjò yé wa yìí pé gbogbo tẹkinọ́lọ́jì pátá táàrí tá pé ha bá a ṣe ń sọ̀rọ̀ ń bí wọ́n ń gbọ́ ní Canada bí mo ṣe post kìíní wọ́n ti rí ní China sórí gbogbo ìmọ̀ yẹn tẹkinọ́lọ́jì yẹn ọmọ èèyàn ló gbé kalẹ̀ ta ló fi mọ̀ ọmọ èèyàn jama Allah tó jẹ́ pé tọ́ba dé kíní kan tó yà ọ́ lẹ́nu wọ́n mọ̀ pé àwọn èèbó ní màfa ìsọkúsọ lọ ń sọ àwọn àlùfáà wa ẹni tẹkinọ́lọ́jì tí wọ́n bá rí tí ń yà yẹn lẹ́nu tí wọ́n bá gbé lọ́wọ́ báyìí wọ́n ní allama al-insana ma lam ya'lam wọ́n darí rẹ̀ sọ́dọ̀ ẹni tó ṣe kíni ẹni tó nítorí ìmọ̀ yẹn Ọlọ́run ló dá àwọn èèyàn tí wọ́n gbé mọ̀ yẹn kalẹ̀ Ọlọ́run ló dá wọn ìrònú yẹn tí wọ́n fi ronú káwọn fẹ́ ṣe wọn Ọlọ́run ló dá ronú yẹn Ọlọ́run ló tún wá tọ́ wọn sọ́nà Allah ló tún jọ rọrùn fún wọn láti ṣe kíni láti ṣe
ẹlòmíì tí ibi wọ́n fẹ́ràn òyìnbó dé bóyìnbó bá ní kọ́ mọ́ kírun ó ṣe tán ibi àwọn òyìnbó ẹgbẹ́ ọmọ agbó òyìnbó lè àbí ṣé wọn máa disturb wá sí ọlọ́run ní ẹgbà bí òyìnbó ní kẹgbọ̀ òun yẹ á sì gbọ̀ òun yẹ lọ gbogbo wa àbádọ́hùn tá a bá wá ń sunkún wá sí àpàdé sọ́dọ̀ lọ sọlọ́wọ́n bó ju òyìnbó lọ ṣé kùránì ò ju gbogbo philosophies ṣé ò ju lọ ló sì jẹ́ pé gbogbo mọ̀ abálẹ́ nìkan tó nímọ̀ tọ́pọ̀ ní pé àfáà yẹn mọ̀ nímọ̀ á ní allamal insana ma lam ya'lam ọlọ́run ló fi mọ̀ á wọ́n pọ̀ tí wọ́n jọ lọ lé géwú àmọ́ gbogbo wọn kó yé wọ́n pọ̀ tí wọ́n jọ lọ skul àmọ́ gbogbo wọn kí wọ́n pass ẹni pass ní àkọsákọ̀ kankan tó fẹ́ ṣe wọ́n fi mọ̀ ọ́ ni tí wọ́n bá fi mọ̀ ọ́ ò ní ṣe kíní ò ní mà á ẹni wá ní màtí ń sakọ sẹ́mọ̀ pé ọ fẹ́ gbàgbé nìyẹn ọlọ́run sọ níbẹ̀ ọlọ́run ní kalla innal insana la yatagha ọlọ́run bá ní haqqo kalla tó wà ń bẹ̀ yẹn haqqo ọlọ́run ní lódodo tí o ṣe rọ́ ń bẹ̀ innal insana la yatagha ọmọ èèyàn ìmọ̀ nkọjá la ara awustagna tọ́ba ti rí i pé òun ti lówó lọ́wọ́ ọmọ yẹn máa ń ṣe kíni kálá ọlọ́ọ̀ni haqqo bó ṣe rí nìyẹn innal insana ọmọ èèyàn la yatagha ìmọ̀ nkọjá la ìmọ̀ ń sọ ìgbéraga ìmọ̀ nkọjá la yọ kọjá la wájú ọlọ́run yọ kọjá la wájú àwọn èèyàn ara awustagna nígbà bá ti ríra rẹ̀ pé òun ti rọrọ̀ òun ti lówó lọ́wọ́ ọwọ́ òun ti báyé òun ní bùkátà sọlọ́mọ èèyàn tó dìde lóru ṣàdúrà tí bùkátà fi wá bíyá tọ́lọ́n fi ti ń fẹ́ lé lọ́wọ́ tó sì jí lóru tó ní àwọn òṣè nẹ́fìlà ọwọ́ òun ti bá tóun wà nẹ́fìlà ò lòun tá fẹ́ ṣe má jojoojúmọ́ ní sàdá kọ́lọ́ ń jówó bímọ ìyàwó sì bímọ tájọ́ kejì lọ́wọ́ sùn fọ́nfọ́n ó jí lóru ó tún sùn padà kí ló dé ọwọ́ rẹ̀ ti ṣe kíni ìtì ń wá aláwọn oníjà rí báwọn jama ọlọ́wọ́n bá aláàyín rí fáà sí àwọn kèfèrí tí ọlá ń bẹ lọ́wọ́ wọn ní maka ara wọn ní Abu Jahal wọn kú ànábì ni owó ń bẹ lọ́wọ́ ẹ̀ ọlọ́wọ́n ní inna ila rabbika ruj'a ọlọ́wọ́n bá wa náà wí lábẹ́ bọ́lá bá ti bẹ́ nìkan wí ń bá wa náà wí ní abẹ́ rẹ̀ káwa náà mọ́dà bó ṣe dà yẹn ọlọ́wọ́n ní inna ila rabbika ruj'a ọlọ́wọ́n bá ní àtòhun tí ó lówó lọ́wọ́ àtòwó tó wà lọ́wọ́ ẹ̀ gbogbo ẹ̀ náà ọ̀dọ̀ èmi ọlọ́wọ́n bá ní ọ̀dọ̀ ọlọ́wọ́n bá rẹ ní padà bọ̀ ila rabbika ruj'a bó ṣe wáyé ó padà kó sọ́wọ́ ọlọ́run lọ́wọ́ gbẹ̀yìn owó rẹ̀ náà padà sọ́dọ̀ ọlọ́run ẹ̀ méjèèjì lẹ́ padà sílé ọlọ́run wa ṣèṣirò ṣẹ́ fún ọ ó ṣèṣirò ṣẹ́ lérí owó tó kó jọ níbo ló ti rí ibo lọ náà sí ló ṣe jẹ́ pé ẹni tí ọ̀rọ̀ bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ó yẹ kẹ́rù ọmọ bá wọ́n ní tó bá dìgbà tí wọ́n ń ṣèṣirò ṣẹ́ àwọn tálíkà ó ti wà lìjánà lẹ́gbẹ̀rún ọdún káwọn olówó tó lọ lè bá wọn bẹ̀ ẹ dákun èèyàn ti ń gba 18,000 lóṣù ìṣirò mélòó ni ó ṣe lérí ẹ̀ ṣé àwa lè fi ìṣirò rẹ̀ a lè fi wé ẹni tí ń gba 80,000 àbẹ́ni tí ń gba 200,000 àbẹ́ni tí ń gba 1 million. àwọn olówó wọn dá wọn dúró báyìí wọn máa wá béèrè pé níbo ló ti rí nígbà tó wá rí níbo ló wá ń ná sí. ọlọ́wọ́n bá ní inna ila rabbika ruj'a ni pé al-masiri ọlọ́wọ́n bá ní ọ̀dọ̀ ọlọ́run lọ́ọ́ padà sí o ọ wá jìyà ìwọ́ tó ló ti rọrọ̀ yẹn àbí tọ́lọ́ máa ń sọ fún yẹn pé ọ padà bọ̀ kí ló fẹ́ ṣe fún ọ fẹ́ jẹ́ yàn ni ọlọ́wọ́n bá ní ara'ayta alladhi yanha ọlọ́wọ́n bá ní ẹ̀rí arákùnrin kan yanha abdan idha salla tí ń kọ̀ fún ẹrú wa nígbà tó fẹ́ kírun ta la arákùnrin yẹn òun náà ni Abu Jahal ta ni ẹrú wa tí ń kọ̀ fún tó fẹ́ kírun òun ni anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi fẹ́ kírun níwájú Kaaba Abu Jahal yóò sì lọ lè fa anabi pé òun ní kírun sẹ́ àní Kaaba yìí o kò sí fún ká máa kírun bẹ́ẹ̀ òrìṣà láàmà bọ́
òrìṣà tó wà nílẹ̀ yìí ni bíbọ ẹ̀sìn tó gbé dènà nìkan kò ní bọ́ ṣe é sì ń fa ànábì kú pé ò ní kírun ọlọ́run bá ní ẹ̀rí ní abẹ́rí ẹni tí ń kọ́ dí ànábì ara ìta lẹ́dí yẹn ha tí ń kọ́ dí abdan ẹrú wa ìdá sọ́là nígbà tó fẹ́ kírun níwájú kaaba òun náà ni Abu Jahal ọlọ́run bá ní ara ìta nǹkan ala al-huda ara ìta nǹkan ala al-huda ṣé ẹ̀rí ni ipe ànábì wà lérí ọ̀nà àmà ni ó ní kẹ́ ẹ máa ń sin ta àdámá kẹ́ ẹ máa ń sin ọba adẹ́dà kí là ń bá wọn Sufi náà fáǹsì wọ́n ní we are all Muslims ìwọ lọ sọ bẹ́ẹ̀ àmọ́ kò rí bẹ́ẹ̀ torí àwa ń pè Allah àtàbá níṣòro ìwọ ń pè Ṣéhù Tìjání Ṣéhù Tìjání ló dá ọ. ọlọ́wọ́n bá ní ẹ̀rí gbà nẹ́bí wà lérí ìmọ̀nà ni ṣé ẹ̀ mọ̀ pé rí ìmọ̀nà lárákùnrin wa ọ wà lébi ọ̀nà tọ́tọ́ àrò ayé tàn ká ní alàlùhúdà ànẹ́bí wà lérí alàlùhúdà ànẹ́bí wà lérí ìmọ̀nà gbogbo tá ànẹ́bí mu wá pátá gbogbo ẹ̀ pátápátá ìmọ̀nà ni ẹ sí Kùránì látòkè délẹ̀ alhamdulillah àbí rabbil alamin ta ló yẹ ká dúpẹ́ fún lóòótọ́ lẹ́yìn rabbil alamin Allah náà ni òdodo ni ẹ máa wá káàbọ̀ ẹ máa káàbọ̀ tẹ́ bá débi minal jinnati wan nas ńkọ́ kí ni ọlọ́run sọ ń bẹ̀ ọlọ́run ẹ sáà di mí níbi aburú àwọn àlìjànú kí wọ́n má fa burú ṣe yín àtàburú àwọn ọmọ èèyàn tẹ́jọ́ ń bẹ nílé ayé ọlọ́run fẹ́ ká burú ṣe wá ó tún wá sọ tá a máa kàtàburú òfin ní ṣe kíni tí òfin ní ṣe wá nítorí dáa ní àbí ọ̀dà ẹ̀wọ̀n tó bẹ̀rẹ̀ Kùránì ẹ̀wọ̀n tó parí ẹ̀ bẹ́ẹ̀ wá ní gbogbo òfin ọlọ́run bẹ́ẹ̀ ni gbogbo àkíyèsí ọlọ́run kíyèsára o mọ́sẹ̀lẹ́yẹ o mọ́sẹ̀lẹ́yẹ mọ́sẹ̀lẹ́yẹ o eléyìí ni kò máa ṣe eléyìí ni kò máa ṣe o kò sí àbà wọn kanu Quran tí gbogbo ìjọba ayé tí wọ́n bá máa àṣírí ọlà wọn àti oríire wọn ni Quran wọn bá gbé kalẹ̀ as a constitution fún gbogbo àgbáláyé àmọ́ bí tí ṣètọ́run ra wọn mọ́ Quran gangan ni wọ́n wá gbé kalẹ̀ ní ọ̀tá táwọn máa ṣe kí ni táwọn máa takò gbogbo àwọn tó bá ti gbé Kùránì nínú lọ́wọ́ gbogbo wọn láàmú abájá á sì máa pè wọn lórúkọ tí ọ̀dà á sì máa lé àwọn èèyàn jìnnà sí wọn ẹ wá wo gbogbo ilé ayé òun ṣe níbo ni ìsinmi wá sí níbo ni ìsinmi wà àtàwọn òyìnbó àtàwọn àtàǹkọ́ṣe wọn ta ní ìsinmi ní gbogbo wá sí àwọn Lárúbáwá dá láwọn náà tẹ̀lé Kùránì mọ́ pé òyìnbó lókùn táwọn máa tẹ̀lé ibò láyé wọ́n rí nsìn tó ti jẹ́ pé ẹnìkọ̀ọ̀kan wa ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ ìjókòó tají ni ká lè mọ̀ pé tíra yẹn ò dhalikal kitabu la rayba fihi hudan lil muttaqin ọlọ́run ọba ni ẹ má ṣe yè méjì o ìmọ̀nà ni o yóò máa gáìdì gbogbo àwọn tó bá bẹ̀rù ọlọ́run àmọ́ àwọn tó bá bẹ̀rù ọlọ́run ẹni tó bẹ̀rù ọlọ́run ni ó wà kátẹ́rọ ọlọ́run kún ọlọ́run ọba aláwa ni arayta in kana ala al huda ọlọ́run ọba ni ẹ̀rí pé ànábì ń bẹ lérí ìmọ̀nà ni aw amara bit taqwa abẹ́ẹ̀rí pé ànábì ń pàṣẹ at-taqwa ń pàṣẹ ká bẹ̀rù ọlọ́run ká bẹ̀rù ọlọ́run kí ló wá ṣe fún yín tẹ̀jú kírun at-taqwa huna al-ikhlas wa tawhid ń pàṣẹ ká bẹ̀rù ọlọ́run kẹ́ ẹ má sìn nǹkan míì lẹ́yìn ọlọ́run kẹ́ ẹ ní tawhid torí àpẹẹrẹ ìbẹ̀rù ọlọ́run ìmánì ni tí wọ́n lágbájá bẹ̀rù ọlọ́run kò ṣe sìnà kò jalè kò mutí òun ká kọ́kọ́ kò ṣe bọ́ọ̀lù àkọ́kọ́ bẹ̀rù ọlọ́run òun náà ní kéèyàn gbà pé ọlọ́run ọba aláyọ̀ kan ni èsì ní mú orogún mọ́ gbogbo ohun tó wù káyọ̀ sọ̀rọ̀ ẹ̀dá àkọ́kọ́ bẹ̀rù ọlọ́run ọba nìyẹn. ọlọ́run ọba ní àràyètà nkàdàbà wàtàwálà ọlọ́run ọba ní ẹ̀rí Abu Jahli ní nkàdàbà tí ń pè ànábì nírọ́ òun náà lọ fa ànábì kọ́mọ́ kírun Káàbà yóò máa wá tójúlé bójúlé alẹ́ mi ní ẹ̀gbọ́n bàbá ẹ̀ ẹ má tẹ̀lé o òpùrọ́ ni o òpùrọ́ ni o ilé wa ni wọ́n ti bí yóò tún lọ sàlẹ̀ yóò lókè yóò máa rìn ká owó sì ń bẹ lọ́wọ́ ẹ̀ Abu Jahl ó sì jẹ́ èèyàn pàtàkì láàrin àwọn Quraysh
Sumayya nígbà tí wọ́n ń jẹ níyà ọ̀kan náà àwọn obìnrin mùsùlùmí òun là kọ́kọ́ ẹni tí wọ́n kọ́kọ́ pa sínú Islam Abu Jahli ló pa á. wọ́n ní kó sọ pé òun ò gbà nábì gbọ́ mọ́ Sumayya ní ọlọ́run Allah nìkan náà lọ́lọ́run ànábì náà lòjíṣẹ́ ọlọ́run wọ́n wá ń jẹ níyà wọ́n ń lù wọ́n ń jẹ níyà Abu Jahli wá kọjá Abu Jahli ní ẹ filẹ̀ ṣé kò tí ì yí òun padà náà ń bọ̀ wá la ilaha illallah ń bọ̀ wá Abu Jahli sì gbalẹ̀ lọ ó sì lọ lè mú irin tó gùn ó sì kìbọná ó sì dáná sí nígbà tí iná náà gbóná irin náà ti gbóná irin yẹn òun gan fúnra ẹ̀ ó ti jí padà ó ti dà gẹ́gẹ́ bí ògùn náà ó wá fi nǹkan kan mú kọ́ mọ́ bàá jó lọ́wọ́ ni wọ́n mú bọ̀ Abu Jahli ní sọ ti yóhùn padà wọ́n ní bákan náà ni ó sì ní kí wọ́n ṣe aṣọ rẹ̀ ó sì kì í bọ̀ lójú ara la'natullahi alayhi òun náà ń bẹ nínú yàrá ọba yìí Abu Jahli nínú àwọn olórí burúkú tó ní agbájú nínú àwọn fámílì ànábì ló sì jẹ́ pé Sumayya yẹn àwọn èèyàn fi máa ń sọ orúkọ yẹn tá bá bímọ Sumayya ẹni gíga ní jẹ́bẹ̀ ẹni gíga èèyàn ńlá Sumayya yẹn ni àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ kú ṣẹ̀hídì tó kúkú nítorí Islam nínú gbogbo obìnrin tó wà láyé ọlọ́run ọba Allah ọwá sọ àwọn àyà táǹkà yìí kalẹ̀ nítorí ọ̀daràn yẹn Abu Jahli yẹn ọlọ́dún àrọ̀ ẹ̀ta in kadhaba wa tawalla sẹ́ẹ̀rí nígbà tí ń pe ànábì ní rọ́kà kí pé òpùrọ́ ni wa tawalla tó sì pinnu pé òun ò ní bá ànábì ṣe ó yí ẹ̀yìn padà sí ànábì ó kẹ̀yìn sí ànábì ó sì gbà pé wọ́n bá ti kẹ̀yìn sí ọ gbogbo ara Mákà ó kẹ̀yìn sí ọ ni. alam ya'lam ọlọ́run ní ṣe Abu Jahli ọmọ ni bí anna Allaha yara ipe wọn ọlọ́run bá ń wò látòkè sánmà o òun wò ó pẹ̀lú iṣẹ́ bú tí ń ṣe kíní tí ń ṣe alam ya'lam bí anna Allaha yara ṣé kò mọ̀ ní pé ọlọ́run ọba Allah ń wò ó látòkè sánmà ń sì ń retí rẹ̀ láti wá san lẹ́san kalla la ya'lamu dhalik ọlọ́run bá ní Abu Jahli ọmọ ẹ wá lọ lè sọ fún ẹni kọ́ lọ lè túwọ́ ọlọ́run ní in lam yantah tí ò bá lọ lè fi ti ń ṣe yẹn lẹ̀ kọ́ máa dí ànábì lọ́wọ́ láti kírun kọ́ máa pa ànábì ló pòrọ́ káàkiri ìlú kọ́ máa kóhun ti kẹ̀yìn sí ànábì ẹ̀yìn náà kẹ̀yìn sí ọlọ́run ọba aláàánú gbogbo aburú tó ṣe yẹn ọlọ́run ní in lam yantah ọlọ́run bá ní tí ò bá stop ẹ̀ لنسفعا بالناصية أي لنأخذن بشعر مقدم رأسه إلى النار afa sínú ná násìyà ni irun tó wà ní orí báyìí ọlọ́run ní ilá fi fà wọnú ná tí ó bá lọ lè stop ẹ̀ ọba aláàánú tó bá stop rẹ̀ ńkọ́ kí ni ọlọ́run lóun ṣe fún yẹn jẹ́mọ́ yóò fèrè jìnnà ìṣẹ́jú mélòó yóò fèrè jìnnà ọlọ́run ní in lam yantah tí ó bá fi ti ń ṣe yẹn lẹ̀ lanasfa'an bin nasiya nasiya ni àásù eré ẹ̀ báyìí ọlọ́run ní àáfà wọ̀nà látara àásù eré ẹ̀ nasiyatin kadhibatin khati'a ọlọ́run ọba ní Abu Jahli yẹn ọlọ́run ó ní àásù eré rẹ̀ yẹn ọlọ́run rí fáṣà Abu Jahli torí gbogbo téèyàn máa ń rò lé ayé wájú bí ni ó ti bẹ̀rẹ̀ ọlọ́run ìwà ń dà pé ìpè nasiyatin àásù eré yẹn kadhiba tí ń pè ọ̀rọ̀ ọlọ́run nírọ̀ yẹn khatiha tó máa dá sí ọlọ́run rú ní máa ṣàṣìṣe khati' ẹni tí máa ṣàṣìṣe ni wọ́n ń pè bẹ́ẹ̀ mukhti' ẹni tí ó mà tó fi ṣe ni wọ́n ń pè ní mukhti' àmọ́ khati' ẹni tó máa ọlọ́run bá ní Abu Jahli tó jẹ́ pé ọmọ ìwọ̀n ń pè ànábì nírọ́ ń parọ́ pẹ̀lú ọ̀rọ̀ tí ń sọ ó sì máa ṣe mistake pẹ̀lú àwọn ìwà tí ń wù àtàwọn iṣẹ́ tí ń ṣe ọlọ́run bá ní falyad'u nadiya bọ́bá wá rí bẹ́ẹ̀ tó bá lóun ò gbọ́ ọlọ́run ní kó lọ lè pe gbogbo àwọn ìjọ rẹ̀ nínú àwọn colleagues ẹ̀ tí wọ́n jọ lówó
àtàwọn ẹbí ẹ̀ tí wọ́n jẹ́ èèyàn ńlá ọlọ́run ní òun ọlọ́run ọba òun sọ fún pé kó lọ lè pe gbogbo wọn jọ sanad'u zabaniya àwọn ọlọ́run náà á ránṣẹ́ sí àwọn màláíkà tí wọ́n ń fìyà jẹ̀yàn nínú jahannama káwọn náà sọ̀kalẹ̀ ẹ dákun ọlọ́run mọ̀ sàpọ́nlé ṣe rí ọ̀rọ̀ yẹn nígbà tí mò ń ka láàárọ̀ yìí wọ́n yẹ jẹ́ kí n mọ aburú tó wà níbi kéèyàn máa takò àwọn òjíṣẹ́ ọlọ́run ọlọ́run bá ní òun nìkan kó lówó ó tún láwọn ọ̀rẹ́ ó láwọn ẹbí ẹni kó pe gbogbo wọn wá èmi ọlọ́run náà yẹn wà á ránṣẹ́ sanadu zabaniya yín nìkan lè pa àwọn zabaniya wá àwọn zabaniya làwọn màláíkà al-mu'adhdhibun tí wọ́n ń jẹ yẹn yà ọlọ́run ò dá wọn fún kankan àfi yà torí ìyà ló ṣe dá wọn ká máa jẹ yẹn yà ọlọ́run ò dá wọn fáànú nínú jahannama làwọn wà zabaniya ìtumọ̀ ẹni pé àwọn tí wọ́n máa ń tìyàn sínú ná téèyàn ò sì ní lágbára láti padà ọlọ́run ní èmi náà ó pè wọ́n wá wọ́n jọ wá fèsì ara wọn á wà wọ ẹni tí ọlọ́run bẹ lẹ́yìn rẹ̀ bóun ni o bá nàbì ni o á wà mọ̀ gbogbo àyà yìí ó jẹ́ kẹ́mi ànábì ọba lẹ̀ pé ọlọ́run bẹ lànàbì fi ń bá ṣe ọlọ́run lọ tí ìbá ti ń sòótọ́ mọ́ bá tiẹ̀ lọ ọlọ́run ọba àlá ń bẹ lẹ́yìn rẹ̀ lálàránṣe yóò mọ̀ dáàbò bọ́ yóò sì mọ̀ ràn ṣe àbọ̀tọ̀ bá ti ń parọ́ àbọ̀ṣe nǹkan míì mọ̀ pé ọwọ́ ọ̀tá ó padà tẹ̀ ọ́ ọlọ́run ní kí Abu Jahli ọlọ́lẹ̀ pé àwọn ọ̀rẹ́ ìwà àtàwọn ẹbí ẹ̀ tí wọ́n ní owó tí wọ́n lọ́lá tí wọ́n lè jà àwa náà ó pe Zabaniya wá káwá wẹni tí ó borí nínú àwọn méjèèjì ìtumọ̀ tó wà lábẹ́ nìyẹn kálá ọlọ́run bá ní ọ̀rọ̀ orí Abu Jahli ṣe ń ròyìn ẹ̀ èmi ọlọ́run ọba òun wí ni ẹ̀ mo láwọn ọmọ ogun tí ń ràn sí tí wọ́n bá tiẹ̀ jẹ́ àti gbogbo àwọn ẹbí àtàwọn ọ̀rẹ́ ẹ̀ ọlọ́run ní kálá tó wà mẹ́rin ni pé laysa al-amru kama yadhunnu Abu Jahl ọ̀rọ̀ orí Abu Jahli ṣe ń ròyìn ẹ̀ kí ló wá ní tó wà ń lọ lè fa ànábì kú òpé kọ́ bá kírun kí ló gbójúlé tó fi ń pe ànábì ní rọ́kà kí àdúgbò kí ló gbójúlé tó fi níwọ̀ ti kẹ̀yìn sí ànábì ọ̀rọ̀ yìí ta in kadhaba wa tawalla ọlọ́ni kálá ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ la tuti'ah eré ànábì má tẹ̀lé Abu Jahli o má tẹ̀lé má dá lóhùn bọ́bá ní ọmọ kírun wọ́ kírun tiẹ̀ bọ́bá ní ọmọ kírun wọ́n ṣe kí tọ́bá ní ọmọ kírun kí wọ́n ṣe kí ni kí wọ́n lọ lè kírun má tẹ̀lé bọ́bá ti fọ́ má tẹ̀lé wọ́n lọ lè padà lọ lè kírun rẹ̀ ń bẹ̀ má tẹ̀lé lọ síbi tí ń fa ọ lọ pé kọ́ ọmọ kírun wasjud ìwọ máa fẹ́rí kan lẹ́ntì ẹ̀ níwájú Kaaba waqtarib kó o lè fi súnmọ́ Ọlọ́run ọba sí nítorí pé wasjud lillah waqtarib bihi ila Allah fẹ́rí kan lẹ̀ kọ́ ọ dẹ̀ súnmọ́ Ọlọ́run ibi àyà yìí làwọn àlùfáà ti ń yọ pé gbogbo ìgbà tí ìfẹ́rí kan lẹ̀ bá ti ń pọ̀ bẹ́ẹ̀ náà ni sísúnmọ́ Ọlọ́run ọba wa ó sì máa pọ̀ sí wọn ní kọ́ máa fi eré lọ́lẹ̀ o kọ́ máa fi eré kọ́ máa fi lọ àpáta àwọn nǹkan ń bẹ nínú àwọn tí ń fẹ́ dárúkọ wọ́n máa fi agbárí wọn gbolẹ̀ báyìí ó nírun yóò wá dàbí dápáàdì nígbà wá rí níta yóò ní mashallah ó nírun àmì tí máa ń fi eré kan lẹ̀ púpọ̀ àmì máa ń ṣe kíni ní máa ń bẹ níwájú eré ẹ̀ dìmọ́ bẹ́ẹ̀ bá ṣe fẹ́rí kalẹ̀ síbẹ̀ náà ni mọ̀súnmọ́ lọ́wọ́ bá sí bẹ́ẹ̀ yóò bá fẹ́rí kalẹ̀ ńkọ́ yóò mọ̀ jìnnà sí ọlọ́run wasjud waqtarib fẹ́rí kalẹ̀ kò move forward fẹ́rí kalẹ̀ kò súnmọ́ lọ́wọ́ ọba fẹ́rí kalẹ̀ nísìn ó súnmọ́ lọ́wọ́ ọba tó fẹ́rí kalẹ̀ lẹ́yìn yẹn ó tó súnmọ́ lọ́wọ́ ọba tó fẹ́rí kalẹ̀ ọmọ kí ọ̀nà yẹn ọmọ kí náfìlà bọ́ọ̀ bá ṣe fẹ́rí kalẹ̀ sínú àlọ́ máa súnmọ́ ọlọ́run ọba sí lànàbì fi ní aqrab ma yakunu al-abdu min rabbihi wa huwa sajid fa akthir du'a anabi ní ìgbà tí ẹrú súnmọ́ Ọlọ́run ọba rẹ̀ jùlọ tí ò sígbà tó súnmọ́ tó bẹ́ẹ̀ mọ́ òun náà nígbà tó fẹ́rí kanlẹ̀ wájú Ọlọ́run kò sígbà tó súnmọ́ Ọlọ́run ọba tó yẹn mọ́ anabi ní ẹ̀pọ̀ ládùúà ẹ̀pọ̀ ní
àdúrà ẹ tètè béèrè tẹ́ bá fẹ́ torí ẹ ti súnmọ́. wọ́n sọ fún yẹn pé asúrò kìlọ́mọ̀ wáyé pírẹsidẹ́ǹtì ní bọ́lá ọ̀kan gbogbo àwọn pépà rẹ tó kó kalẹ̀ ètò kó fún kábọ̀ sí kínní ọmọ sáyìn rẹ walillahi al-mathalul a'la sẹ́yìn tó mọ̀ ọ́nà sí kánsẹ́lọ̀ fi kánsẹ́lọ̀ ọ̀rọ̀ mi dákun ẹ̀hẹ̀ máa yanjú ẹ o àbí chairman local government walillahi al-mathalul a'la gbà tó súnmọ́ lọ́wọ́ bá ayé jama ó ju gbà tó súnmọ́ president lọ torí kìí ṣe gbogbo nǹkan ni president lè ṣe fún ọ kódà yìí tí ó ṣe fún ọ náà kò lè ṣe àfi pẹ̀lú yọ̀ǹda Allah ló ṣe jẹ́ pé wọ́n ní ká máa ṣe dùwà tàbá fẹ́rí kanlẹ̀ subhana rabbiyal a'la subhana rabbiyal a'la subhana rabbiyal a'la tàbá kàtá ọ wà tọ̀dọ̀ tó fẹ́ má sọ Yorùbá jáde o wọ́n mọ̀ sọ sínú Ọlọ́run sì ti gbọ́ tó o bá wọn ṣe náfìlà ọ̀pẹ́ ìgbà tó bá wù ọ́ ó lè lo wákàtí kan ní sùjúd kìí ṣe bídíà tó o bá ṣe náfìlà Ànábì ní tàbá ṣe náfìlà falyutawwil ahadukum ma sha'a aw kama qala sallallahu alaihi wasallam ẹ pẹ́ bọ́ bá ṣe wù yín àmọ́ tó o bá ń kírun ọ̀ranyàn má pẹ́ kọjá àlà o wọ́n ti ka mẹ́tẹ̀ẹ̀ta yẹn tán Ọlọ́run bomi láṣẹ Ọlọ́run ṣàánú ìyàwó mi rọbí lọ Ọlọ́run pápápá ó sì gbérí padà àmọ́ ọwá ló ń kírun ọwá pẹ́ rẹpẹtẹ wọ́n ní kí zúrì lọ́wọ́ ni ní òsírí níbi ìfẹ́ríkalẹ̀ láti látọgbọ̀n ṣẹ́jú bídíà ló ń ṣe kíní bídíà tó nípa ló ń ṣe wọn àbí ìmáàmù tó ń kírun lẹ́yìn rẹ̀ ìmáàmù ti sírí wọ́n sì ní kọ́ máa tẹ̀lé lè ìmáàmù bùkátà wájọ rí ìmáàmù tẹ̀lé má àyìn tó ń ṣe yẹn ó ti yapa àsọlá ó ti yapa súnà tí ìmáàmù bá ti gbérí ẹnu bàbá tó bá ti wí tọ́ wọn náà gbérí náà àmọ́ hunaka ad'iya jami'a àwọn àdúrà kan bẹ tó dé pé tó bá ti sọ lòlù báyìí ó ti kó gbogbo nǹkan Ọlọ́run ṣàánú mi Ọlọ́run fẹ́ríjì mi Ọlọ́run gbàdúrà kí ló tó kù sọ yìí tó bá tó kù tó bá ti jẹ́ pé nǹkan tó jẹ́ pé ọfẹ́ fi eré àdúrà rẹ sùn ni ìyàwó mi rọbí lọ Ọlọ́run jó bí láyọ̀ Allahu Akbar ó sì tẹ̀lé lè mọ́ àbí ọfẹ́ fi eré rẹ sùn gbèsè ní Ọlọ́run mọ̀ jẹ gbèsè ojú ti mi o wàhálà ti dé o mo sì mọ̀ pé wọ́n nìkan lọ lágbára mọ́sàbà mi sàn ó sì gbérí ńlẹ̀ àmọ́ tó wá jẹ́ pé òyìn náfìlà lóru ni la ilaha illallah ọ wà tó gbogbo ẹ̀ ó tó gbogbo ẹ̀ pérépéré ọ kọ́kọ́ sọ ọ́ lẹ̀ ní bọ́ńdù ó ti ọ tẹ̀sẹ̀ wàá máa mú ní ẹ̀yẹ kọ̀ọ̀kan ọ lẹ́sẹ̀ nígbà Mu'adh bin Jabal tí ń kírun ìṣáì lọ́wọ́ tó mẹ́nu lé súrà tó gùn ọ̀kan náà àwọn sàhábà ló ń bá fa ìtẹ́ rẹ̀ sẹ́yìn lọ́ba kírun tiẹ̀ lọ́ba jáde ń tẹ̀ àwọn méjì wá kó ẹjọ́ lọ lè bá nàbì sàlá nígbà wọn dọ́dà nàbì sallallahu alaihi wasallam ànábì ní Mu'adh súrà wọn náà ká lọ́ba sàlàyé ànábì ní afattanu ya Mu'adh onífìtínà ni ọ fẹ́ kó àwọn yẹn ṣe wàhálà ni ọ mọ̀ pé àwọn àgbàlagbà ń bẹ lẹ́yìn rẹ̀ àwọn tó ń fẹ́ bí abùkátà tó náà wọ́n jìn tí wọ́n wò pé káwọn kírun wọ́n ti ju Ọlọ́run àwọn aláàárẹ̀ ń bẹ lẹ́yìn àwọn ọ̀lẹ lọ́wọ́ fà báyìí ó ti pọ̀ ju o wọ́n ti kí wàṣámùsì wàdù wà ha ó ti tó lẹ́yìn Fatiha wàṣámùsì wàdù wà ha bá Ànábì ṣe sọ ní sallallahu alaihi wasallam Ànábì wa ní ẹnì kọ̀ọ̀kan yín tó bá jẹ́ pé wà ń dárun kíni ń sọ fún Mu'adh á pé ọba ń dárun rẹ̀ kíni wọ nìkan Ànábì ní ẹnì kọ̀ọ̀kan yín máa ń dárun kí fọlẹ́ yóò tó wílé máa ṣá ẹ fà á débi tí ẹ bá fẹ́ ẹnu pé ọkàn máa wo àsìkò alifájàre torí alifájàre ọgbọ́dọ̀ yọ bá ọ ní lérí sojúdù yẹn tálífájàre bá ti yọ àlè ṣe náfìlà kankan mọ́ lẹ́yìn rákàtẹ́ alifájàre nídìí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá Allah ó ṣàlàyé sura yìí fún wa kí làwọn ẹ̀kọ́ tá a kọ́ nínú sura yìí alákọ̀ọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ òun náà ni pé ìmọ̀ lọ́lọ́run kọ́kọ́ pèpè lọ́bẹ̀ nínú alukur'an ẹ má jà á fi mà ṣeré ìjókòó wa yìí kí là ń ṣe jamani kí là ń ṣe ń bí sẹ́ à ń kéwù ni ẹnjọ́ wá bí ò lè dàbí àwọn táwa ń bì kula la yastawi alladhina ya'lamun walladhina la ya'lamun ọlọ́run bá ní àwọn tí wọ́n ń lọ lè jókòó mímọ́ àtàwọn tí wọ́n jókòó ọlọ́run ní sí wọn wà rí bákan náà kò lè jọra wọn ọpọlọ ló ti dọ̀tí ẹ̀kànjọ́ máa rin ni bí wọ́n bá ń lọ wájú wọn mọ̀ lẹ́yìn àdáwò tí báyàn téèyàn fi ní wàhálì kọ̀ mọ́ ọlọ́mọdé ọ̀sẹ̀ lẹ́sẹ̀ nìkan kan wa
má da wàjò kó lẹ̀ àárẹ̀ mọ́jọ àṣetánì mọ́jọ ọmọ ọkọ wa ń kéwú àṣetánì kẹlòmínà ń kéwú nísì ìwé wọn gbé kí wọ́n fẹ́ lọ lè ṣe mẹ́wọ̀n inú wọn fẹ́ kọ́ wọ́n mọ́ mẹ́wọ̀n wọ́n tó ti ní ma gbogbo ma ẹlòmí òròjú ẹlòmí òrùn ẹlòmí ìsànkàn sí nǹkan tí ò wúlò alákọ̀ọ́kọ́ ni pé sura yìí ń pè wá lọ síbi mímọ́ ẹlẹ́ẹ̀kejì níjẹ́ ó yé wa pé ànábì a máa lọ sí gáàrù Hira láti sá fún àwọn tó wà ní àdúgbò tí wọ́n ń ṣe ìbàjẹ́ tí wọ́n náà bá ti rí bọ́n ń ṣe ìbàjẹ́ ládùúgbò yín kókó ńlé wọ́n gbogbo ládùúgbò kó ńlé wọ́n bí kan lọ tí wọ́n fi dákẹ́ tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe yẹn àbíkọ́ mọ́ bá wọn ṣe wọ́n torí pé bí àwùjọ náà la wa wọ́n ní gbogbo ẹni ọdún babaláyé òun náà ni kó ṣe kíni kọ́ mọ́ sọdún wọ́n ràn wọ́n rán ni ó àwọn kọ́kọ́ chẹ́ẹ̀kì ọdún yẹn sí ọdún wa ni àbí ọdún wọn tí a bá sì ti jọ́dún rẹ̀ ò ní bùkátà sí láti bá wọn ṣe ànábì àmọ́ kìí ṣe gbogbo náà wọ́n ti láwùjọ lànábì ní ìfọ́ọ̀fù ń bẹ̀ tọ́bádà àsìkò wọ́n fẹ́ dáwó láàrin ìlú ànábì máa ń ìfọ́ọ̀fù nù yẹn afẹ́ ṣàtúnṣe láàrin ìlú ànábì máa ń ìfọ́ọ̀fù ń bẹ̀ kọ́dà ànábì wà nú àwọn kọ́mítì kan tí wọ́n yàn ní Mákà kátó gbé dìde látara àtúnṣe ìlú ó ti yé báyìí kọ́ máa tún ní wọ́n tún ní ká má dá sí gbogbo ní wọ́n ti máa ń ṣe ìdíwọ̀n kéèyàn lọ lè gbàgbọ́ yàrin yẹn lẹ́yìn náà inú àyọ̀kọ́ta kọ́ ọ ní pé alúwà àwọn afá kan àwọn fò ní alúwà tí ò ní kírun jímọ̀ tí ò ní kírun ọ̀ràn yàn wọ́n ní alúwà àwọn fi ju ànábì ni ìgbà ànábì náà máa lọ sínú kòtò sẹ́wọ̀n pé bàbá kéwú wọ́n ti fẹ́ wìn ní ẹ pẹ̀lú tí wọ́n sọ yẹn àti láàánábì ní sinimá wọn bá ń bẹ̀ náà ni àwa ni wọn ò ti gba ànábì dìde lójíṣẹ́ nígbà wọn gbé ànábì dìde ẹ̀yin gbọ́ pọ́n ànábì tó lọ ní kòtò yẹn mọ́ lẹ́yìn náà sáà ànábì sọ fún ọ pé máa lọ ní kòtò sọ wọ́n láti ìsìn kan lérí ẹ̀ àbọ̀rọ̀ ayà kan tán ní kọ́ ọmọ lọ ní kòtò wọ́n máa wọ kálúwà nínú kànga tí ò bá lómi mọ́ yóò jòkó síbẹ̀ èyí tó bá lómi yóò bomi lọ ni wọ́n wọ kálúwà kànga láwọn lókè àwọn ṣéwù gbájú ẹ̀ ni wọ́n ẹ bá gbọ́n lẹ́yìn wà nù kànga tí sàdúrà tí wọ́n náà ní fún lórí gbẹ̀yọ̀sù nígbà bá jáde bí wọ́n bá ti gbọ́ pápá súnà yìí ìgbà ẹni tó wà nù kànga yìí yóò tó súnmọ́ lọ́ngà o nídìí bẹ́ẹ̀ àwọn àlùfáà wa ní kálúwà tí wọ́n fi ń jọra wọn kọjọra wọn ká má wù wíwú kúrú mọ́ lẹ́yìn náà ká lè mọ̀ pé ẹ̀jẹ̀ òun náà ló di gbogbo àwọn àbá ṣe dúró yìí yóò jẹ́ ká mọ agbára ọlọ́run bá wọ lẹ́yìn náà ká lè mọ̀ pé ọ̀pọ̀ owó tó bá ti dé ká mọ̀ sáde ọlọ́run wọ́n dàbá àfàbá rí owó tí kò lérò yóò sì máa wúwo kúrú wọ́n ní gbogbo àwọn fatiwata ti ṣe bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún yẹn a padà rí pé àmẹ́sìn lé ńgbà yẹn ìpè ẹ̀sìn gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ afáàfá rẹ̀ balẹ̀ ìmínà ti wí tó wí rí ńgbà agbára rí pé àdínú yusuf ẹ̀sìn yẹn fa àwọn ṣe dẹ́dẹ́ nítorí owó tí ọ̀nà ilé ti kún báńkì ti kún ọlọ́mọsà sọ abẹ́ aburú bẹ́ẹ̀ bọ́ọ̀ bá ti ń tọrọ owó máa fi kún kọ́lọ́mọ́jọ dìdàkudà o ááyà yìí yóò wáyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó dìdàkudà owó àpọ̀jù owó lọ́sọ̀ wọn dà o ọ̀yà máa béèrè àṣírí bíbò lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn náà nínú tí àtúnkọ́ ń bẹ̀ òun náà ni pé gbogbo ẹni tí bá di ẹni tí ń kírun lọ́wọ́ wípé ẹni kírun bí ẹni kírun òní kírun lọ́dọ̀ mi mọ́ òní kírun yàrá mi mọ́ ọgbọ́dọ̀ kírun ẹ má kírun bẹ́ẹ̀ yẹn mọ́ Abuja lè lọ́jọ́ o ọlọ́run ní inna ila rabbika ruj'a ọlọ́run bá ní ọ̀hún padà bọ̀ wá jìyà lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ ìtumọ̀ ẹni pé ẹni bá ń di ẹni tí kírun lọ́wọ́ ọlọ́run ti pa ìyà lẹ́sẹ̀ kalẹ̀ fún ẹni sáré kalẹ̀ kan sí torí àwa tí ìtumọ̀ rẹ̀ ó ti ń bọ́ fún wa ọlọ́run ọba ní ikra ọlọ́run ní máa ka bismi rabbika alladhi khalaqa lẹ́ni tí wọ́n ràn lọ́wọ́ pẹ̀lú orúkọ ọlọ́run ọba tó dá kí ló dá khalaqal insana min alaqa ọba tó dá ọmọ èèyàn látara ìjẹ kíkí ikra wa rabbukal akram máa ka lẹ́ni tí wọ́n ràn lọ́wọ́ pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ yìí ọba tí máa ń sàmójúkò fáwọn ẹ̀dá ẹ̀ ni tí máa ń sàpọ́nlé fáwọn ẹ̀dá ẹ̀ tí ò ní kájú jẹ wọ́n yà alladhi allama bil qalam ọba yìí ló fi ìmọ̀ mọ́ àwọn èèyàn pẹ̀lú qalam allama al insana ma lam ya'lam gbogbo ntọ́mọ èèyàn mọ̀ ọlọ́run ọba ló fi mọ̀ wọ́n gbogbo ntọ́mọ èèyàn ò sì mọ̀ tẹ́lẹ̀ ọlọ́run náà ló fi mọ̀ kalla
innal insana la yatgha ọlọ́run bá ní lódodo ọmọ èèyàn yóò kọjá àlà yóò sì gbéraga ar-ra'ahu istaghna tó bá ti ríra rẹ̀ pé òun ti rọrọ̀ kó lọ́dọ̀ àwọn èèyàn òun ti lówó lọ́wọ́ àbó òun ti wà nípò ńlá kan inna ila rabbika ar-ruj'a ọlọ́run ní ọ̀dọ̀ ọlọ́run ọba náà ló ń padà bọ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba ló ń ṣe kíni ní ló ń padà bọ̀ ara'ayta alladhi yanha ọlọ́run ní orí èèyàn tí ń di abudan tí ń di ẹrú ọlọ́run ọba kan lọ́wọ́ idha salla nígbà tó fẹ́ máa kírun Abu Jahl ń di ànábì lọ́wọ́ ọlọ́run ọba ní ara'ayta in kana ala al-huda ṣé ẹ̀rí pé eré ìmọ̀nà lànábì wà ní ṣé ẹ̀rí pé eré ìmọ̀nà lànábì wà ní aw amara bit-taqwa ànábì tí máa ń pàṣẹ ìbẹ̀rù ọlọ́run ara'ayta in kadhaba wa tawalla ẹ̀rí ẹni tí ń pe ànábì nírọ́ tí ń pe Kùránì nírọ́ tó tún wá kẹ̀yìn sí ànábì tó kẹ̀yìn sí iman òun náà Abu Jahal alam ya'lam bi anna Allaha yara ṣé kò mọ̀ pé Ọlọ́run bá ń rí òun ni látòkè sánmà kálá kò mọ̀ lóòótọ́ la'in lam yanta tí ó bá lọ lè padà kúrò níbi tí ń ṣe yẹn lanasfa'an bin nasiya àwọn Ọlọ́run agbàmú láti bí aṣọ eré rẹ̀ báyìí àwọn afa wọnú nábẹ̀ nasiyatin katibatin khati'a aṣọ eré ẹni òpùrọ́ ni ẹni tí máa ṣe mistake ni ọ̀nà Abu Jahal fáliyẹ́dẹ̀ ọ̀nàdìyà tọ́ba wa tó bẹ́ẹ̀ kọlọ̀ lè pe àwọn ìjọ rẹ̀ àtàwọn ìyókù rẹ̀ sanadi ọ̀zàbáníyà àwọn náà ó pe àwọn màláìka zàbáníyà sí àwọn àwọn ẹni tí ó borí kálá ọ̀rọ̀ orí Abu Jahal ṣe ń rò látọ̀ tẹ̀ rí anábì má tẹ̀lé o tọ́ba ni ọmọ kírun má dà lóhùn wọ́n má kírun wasjud máa fẹ́rí kalẹ̀ ní gbogbo gbà waqtarib kọ́ọ̀dẹ̀ máa súnmọ́ ọlọ́run ọba rẹ lọ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo àǹfààní tá a rí bẹ́ẹ̀ kọ́lọ́ mọ́sàjọ́ sọ àǹfààní fẹ́ni kọ̀ọ̀kan wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. رحمك يا رب العباد رجائي رجائي ورضاك قصدي فاستجب لدعائي دعائي رحمك يا رب العباد رجائي رجائي ورضاك قصدي فاستجب لدعائي وحماك